wọn ní mú ọ̀rọ̀ kan wá tí ó kó àbùkù bá nẹ́bí ẹni. wọn ní mọ̀rọ̀ kan wá tí ó kó àbùkù bá àwọn sàábé ẹ̀rọ mọ̀ọ́dọ̀mọ́ lọ́dọ̀ ànẹ́bí. sẹ́rí ká máa mú àwọn kìnnì kan tó máa ju àbùkù tó máa tako àyà Kùránì ìyẹn là ń sọ wípé kò dá sí. máa mú musnadu Imam Ahmad. musnad Imam Ahmad. ìmí ìtọ́nà àlàyé náà ni wọ́n ṣe fún wa pé ẹ̀kẹ́ ebu kọ́ àsìkò ẹ̀kẹ́ ebu ó ti kọjá sẹ́yìn àsìkò ọdún ó ti kọjá sẹ́yìn mo máa fẹ́ mú kàn wá ní ìsìn ìdí ọ̀rọ̀ ní kó mú wá. ẹni tí ò bá lè àti burhanakum ẹ mú di ọ̀rọ̀ wá. in kuntum sadiqin. tó bá jẹ́ pé lóòótọ́ ni òdodo lè fẹ́ sọ ẹ mú di ọ̀rọ̀ wá má ṣe kí ebu mọ́. àmọ́ ẹ̀gbú yẹn o. èébú ẹ kò dá nǹkan kan àìnídìí ọ̀rọ̀ lójú ọmọ àṣẹ kí ebu. ọ̀rọ̀ wọn dàbí olífìdì àbí kílẹ̀ ń pè èyí tó ń kàn sẹ́ni àti Tyson. Mark Tyson àti Holyfield. nígbà tí ọwọ́ ẹ̀ṣẹ̀ bá Tyson lẹ́yìn ìgbà tó jáde lẹ́wọ̀n. nígbà tí ọwọ́ ẹ̀ṣẹ̀ bá Tyson nígbà tí òní tí ó ṣe ó de yín mọ́ létí ni. ó de yín mọ́ létí ni. heavyweight champion bá ń jẹ yín lórí fíìdì. lọ bá já etí ẹ̀. ó já etí ẹ̀ ni. ok eléyìí bí n bá lè jà mo léyìn. bí n bá lè jà èyí wà ń bí. eléyìí kọ́ ló fẹ́ gbé mi hàn. eléyìí kọ́ ló fẹ́ fi bàbá hàn sáyé. pé ó wà controversial kí ó kó lè hàn ní ló ṣe ń sọ. alhamdulilayi. ọ̀pẹ̀ni fọlọ́run. mo bá orúkọ lé. bàbá wọn bá orúkọ nílé. èmi náà sì bíldì orúkọ. bàbá wa náà sì bíldì orúkọ tiwọn náà. ẹjẹ farabalẹ̀. kì í ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ hàn èyí ló fẹ́ gbé mi hàn. kì í ṣe pé bàbá wa ṣẹ̀ṣẹ̀ fẹ́ hàn. mo ti ń ṣe tẹ̀síìrì ní ìsìn yóò sún mọ́ 17 years lẹ́yìn ìgbà tí bàbá ti kú ó kéré pé ní 17 years. a pè lọ́dún 17 tí bàbá wa ti ṣe tẹ̀síìrì fún wa. ẹ fi yún lẹ̀. ẹ fi yún lẹ̀. àwọn ẹlòmíì ò mọ ń jọ náà wípé mo ti ẹ̀ ṣe tẹ̀síìrì. mo ṣe tẹ̀síìrì ni bàbá jókòó ní tàǹbẹ̀. bàbá wa Hasan Dindi Ọlọ́run kẹ́ gbogbo wọn. wọn àmọ́ yìí pé bàbá ò ní ṣe tẹ̀síìrì níjọ náà tí mo ṣe tẹ̀síìrì bí Suratul Qalam. ẹgbà ẹnu tèmi kọ́ ni. àwọn bàbá wa Mawlana Sheikh Adam radiyallahu anhu. wọ́n á máa pé kẹ́nìkọ̀ọ̀kan wa ń jọ́kọ̀ọ̀kan ní kí a ṣe tẹ̀síìrì. wọ́n jókòó. wọ́n á jókòó mẹ́ẹ̀ ní ọ́fíìsì lọ́wọ́. ibẹ̀ náà sì ti máa kí. ibẹ̀ náà ti máa ká ìlà àwa là ń bomi sí wọn lọ́wọ́. omi àlùalá. wọn à ní rárá. torí pé gbogbo onú bíbá yìí mọ́ṣáláṣí ni. gbogbo ọgbà amárikàsì pátá àti kíláàsì mọ́ṣáláṣí ni. ẹnìkan sọ pé ń jọ jímọ̀ tí n bá kírun mi ò ní bá wọn kí jímọ̀ mo ní à èmi tí mo fi lé mi lẹ̀ tí mo wá sí wọn bá bì tí n bá ní kí jímọ̀ ní ilé mi ní ìjókòó. níjọ́ náà lọ́wọ́ wallahu shahid ní bàbá yẹn wá dé ṣé Ádámù wá ní èmi ò ṣe tafsir lẹ́yìn ọmọ kan ní òsì bàbá wa Dìndínà Hasan Dìndín ẹlẹ́fọ̀rọ̀ kẹwọn Ìmáàmù Nawaruddin nígbà náà làwọn bá wọn mọ́ṣáláṣí bí bàbá wa bí ìbá ń gbọ́ láti jòkó yìí ní bàbá náà jòkó
bàbá náà rí èèmọ̀ tí ò rí rẹ̀ tọrọ yà wọn lẹ́nu wọ́n jọ ṣe kékeré pẹ̀lú sí Ádámù nílé kó bàbá táwọn bàbá yìí wá gbọ́ gbogbo tó gbọ́ tán wọ́n ṣe lánàkàlẹ̀ tán wò náà wá dọ́dọ̀ bàbá àwa là ń gbomi sí wọn lára lọ́wọ́ nígbà tó ń fẹ́ ṣàlọ́lá bàbá yìí wá ní bó ti sọjọ́ náà ó ní aláàjì ọmọ tó ṣe tẹ̀síìrì yẹn ǹjẹ́ kò ti mọ kí ó dà wá yìí lọ báyìí. Kí ló máa kí tẹ̀ ní kí ni tó mọ̀ náà. Bàbá yẹn wá bí rinlẹ̀ pé òun ò rí wẹ̀ rí òun ò pé kí ẹ máa kí ó jáde bẹ́ẹ̀. Àmọ́ àdúgbò ẹ̀rọ lọ́hùn. Náà bàbá ní ọpẹ́ láwọn máa dá kọ́lọ́hún sáà ṣe fún ọmọ ọ̀rọ̀ ní ọmọ gidi ni bàbá wa fi. Bàbá olóòwò sáyé. Ẹ farabalẹ̀. Ẹ jẹ́ afarabalẹ̀. Ìta fi yà síbẹ̀. Ká lọ síbẹ̀ ẹ jẹ́ afarabalẹ̀ ká gbọ́. Ká farabalẹ̀. Òun ni wípé ṣe kọ̀ǹtọ̀. Ó fẹ́ hàn ní kó lè bá àmọ̀ kó wà bẹ́ẹ̀. Ó fẹ́ hàn ní. Ìyẹn kọ́. Ìyẹn kan èmi ò tọ́ mi ń pè é mi ń bá ẹ sọ̀rọ̀. Ẹ bá fẹ́ gbọ́ tó bá fẹ́ kọ́ ẹ̀kọ́ kò mọ̀ kó fẹ́ kẹ́kọ̀ọ́. Àmọ́ pé àjíkọ́. Àmọ́ àjíkọ́. Òun ni ò dáa. Ó ní ò dáa. لقد سار ذكري في البلاد فما له بإخفاء شمس ضوءها متكامل لقد سار ذكري في البلاد فما يريد بإخفاء شمس ضوءها متكامل. Àdìsí tí wọ́n fẹ́ kà yìí. Àdìsí náà bàbá wa fẹ́ kà yìí. Ẹgbẹ́ méjì ló mú dání. Ẹgbẹ́ méjì ló mú dání. Ẹgbẹ́ àkọ́kọ́. Ẹgbẹ́ àkọ́kọ́ mẹ́. Ànábì fẹ́ ṣètò níjọ́ Àlàmísì tó gbẹ̀yìn Àlàmísì tí mi ò bá láyé mọ́. Sallallahu alaihi wasallam. Àmọ́ àdìsí lẹ́sẹ̀ kan náà ló ń fún wa ní fọ́tò míì tí ò da lára àwọn sàábì. Allahu Akbar. Bọ̀tẹ́ ẹni tí wọ́n wá fi fọ́tò nìtì sí lára láwọn ìpè jáde sí i lè rí bẹ́ẹ̀. Wípé ànábì ń pàṣẹ táwọn sàábì tí wọ́n jẹ́ ní dá lóhùn. Tí wọ́n máa bá jiyàn yìí pé no. Allahu Akbar. Inú Musnad Imam Ahmad. Hayyakumullah. Báwo hadith 2992. 2992. 2992. Rọ́pù Buhari kọ́ lé yìí o. 2992 nínú Musnad al-Imam Ahmad bin Hanbal. حدثنا وهب بن جرير. أنا حدثنا وهب بن جرير. حدثنا أبي. أنا بابا هنا أوصى حديثنا فوق. قال سمعت يونس يحدث عن الزهري. أنا أنقذ يونس تنصر الزهري. عن عبيد الله بن عبد الله. لا تدع عبيد الله بن عبد الله. عن ابن عباس. لا تدع ابن عباس. قال لما حضرت رسول الله صلى الله عليه وسلم الوفاة. ìgbà tí wàfáàtù àsìkò kó ànábì ń súnmọ́. قال هلم اكتب لكم كتابا. ó ní ẹ wá ẹ̀yin sàábé mi. اكتب لكم كتابا. kí n kọ nǹkan kan fún yín kí n kọ tírà kan fún yín. لن تضلوا بعده. ẹ ní sọnù lẹ́yìn ẹ̀ láíláí. wọ́n kò ń ṣe pé alukurani ló fẹ́ wí o pé bí ìgbà tá a bá sọ pé
ó fẹ́ ṣe wàsíyà kalẹ̀. tún gbé láti bí. halumma aktubu lakum kitaban. halumma aktubu lakum kitaban. gbogbo yín ẹ wá aktubu lakum kitaban. kí mo fẹ́ kọ kankan fún yín. lan tadillu ba'dahu. ẹ ní sọnù lẹ́yìn ẹ̀ láì. wa fil bayti rijalun. nínú ilé lọ́dọ̀ Ànábì yẹn rijalun àwọn èèyàn wà bẹ àwọn tó jẹ́ tàbí. fihim Umar bin al-Khattab. Umar bin al-Khattab Abubakar nìkan ni ò sí bẹ̀. faqala Umar bá sọ wípé. inna rasulallahi sallallahu alayhi wa sallam. Ànábì tẹ̀lé ẹ̀ o. qad galabahu al-waja'u. wọ́n pe kò wá òkè ara ni. wa indakumul Qur'an. Kùránì dẹ̀ ń bẹ lọ́wọ́ yín sọ kí ló tún fẹ́ kọ́ mọ́. hasbuna kitabullah. hasbuna kitabullah ẹ jẹ́ kí tírà Ọlọ́run tó wa. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Qala. lẹ́ni tó mú àdìsí wa bá sọ wípé. waqtalafa ahlul bayt. bí gbogbo àwọn sáré tó wà ń bẹ bí wọ́n ti wà ń bẹ kálukú bá yapa ẹnu. waqtasamu náà bá sọ ọ́ dìjà. faminhum man yaqul. àwọn kan bá sọ wípé. yaktubu lakum rasulullahi sallallahu alayhi wa sallam. àwọn kan dúró bẹ́ẹ̀ àwọn yẹn ní pàtì. aw qala. àbí ó sọ wípé. qaribu yaktubu lakum rasulullahi sallallahu alayhi wa sallam. ẹ má tàdí sẹ́yìn ẹ súnmọ́ ẹ jẹ́ ó kọ nǹkan tí ó kọ fún wa. nígbà tó sọ pé lan tadillu ba'dahu. lẹ́yìn mi àbí lẹ́yìn tí nǹkan bá kọ fún yín kò ní jẹ́ sọnù. wa minhum man yaqulu ma qala Umar. àwọn míì wá dúró lórí tí Umar ń sọ wípé lóòkọ̀ tí wọ́n fẹ́ kọ fún wa Kùránì ti wà lẹ̀. falamma aktharu lagata wal khilafa. nígbà tí gbogbo wọn yóò dariwo ẹjọ́ kọ́ ẹ̀ má kọ́ níwájú Ànábì. wa qumma rasulullahi sallallahu alayhi wa sallam. Ànábì wa bàjẹ́. wa qumma rasulullahi sallallahu alayhi wa sallam. wa qumma rasulullahi sallallahu alayhi wa sallam. lákùn báwo lè ṣe fẹ́ bá mi tú. la ilaha illallah. wọ̀gúnmá Rasulullahi sallallahu alayhi wa sallam. ìmọ̀ Ànábì bàjẹ́ wọ́n á jẹ́ kínú ẹ̀ bàjẹ́. eléyìí ń wí pé kíní wọ́n sọ ọ́ dìjà alọ́gọ̀t. eléyìí ń pè ẹ̀ẹ́dẹ́kọ́ ẹ̀ẹ́dẹ́fílẹ̀ ẹ̀ẹ́dẹ́kọ́. Qala lọ́ba ni qumu anni. Ànábì bá sọ pé ẹ̀dìdẹ́ kúrò wájú mi. Qumu anni ẹ̀dìdẹ́ kúrò lọ́dọ̀ mi. Fakana ibn Abbas yaqul. Ibn Abbas wà wà ní Abdullahi ibn Abbas ó wá sọ pé inna raziyata kulla raziyati. ìbànújẹ́ ìyẹn mùsíbà tó ju tí mùsíbà mi ò tó. ma hala bayna rasulillahi sallallahu alayhi wa sallam. ó ní tó wà láàrin tó kọ di wa àárín bayna an yaktuba lahum dhalika alkitaba. àti kókọ nǹkan tó fẹ́ kọ yẹn. min ikhtilafihim wa laghatihim. min ikhtilafihim wa laghatihim níbi ìyapa ẹnu tí wọ́n ń pínra wọn yẹ́lẹyẹ̀lẹ. wa laghatihim àti lábìtù tí wọ́n ń ṣe. gbàǹparí. Hayyakumullah. So bá lọ ní Suratu Nisa ní pé kó padà kọ́ torí pé ẹ dìde wájú mi ẹ dìde fún bànújẹ́ ẹ dìde kúrò wájú mi. Ashabu Rasul sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ pé alhamdulillah rabbil alamin. eléyìí tá a tó wò yìí nísìn ọkọjà bẹ́ẹ̀ gbogbo àwọn aṣẹ yìí 2016 lélẹyìí 10 years ago iná lélẹyìí náà bàbá Sheikh Adam wọ́n ríṣẹ́ gbé kalẹ̀ wọ́n wá rí ọmọ tí ó tó ẹrù gbé tó sì kápá àti gbé tó tó àga àjòkó
tó sì kápá àti jòkó lérí àga náà tó sì so tága sì fìtì rẹ̀ òun ni bàbá wa Mudirul Markaz. Hafizahullahu wa ra'ah. ẹ̀yin náà ohun tá a gbọ́ ẹnu ṣe ìṣẹ́jú mẹ́wàá àbí ìṣẹ́jú mélòó nínú odidi wákàtí méjì iná lè yí tá a yọ yìí nìsín ọgbọ́ kò ṣeé gbé síra wọn góòlì òkúta ni àbí ẹ̀kọ́ òkúta Zangisa òkúta lòun náà akọ òkúta ni góòlì òkúta ni àmọ́ kà ṣe gbé sọ́rùn lóde ó ṣeé ṣẹ̀ṣọ́ ọ̀kan tàjù kan lọ lọ́jà ẹgbẹ́ wá sí mi wá tẹ́ ẹ lè fi kanta ti bàbá Lágége yìí èmi kó wà nàlẹ́ ń bẹ lórí mídíà nísìnyí ẹgbẹ́ síra wọn yẹ̀ wò ẹ rí wípé òwú wo jòwú lọ omi sì wúwo jura wọn lọ ẹ gbọ́ bó ti rí nù ni tẹ̀fsírì ju tẹ̀fsírì lọ ìmájúmọ̀ lọ àlàyé ju àlàyé lọ research ó ju research lọ léyìí tí ò ní àfikún àbí àyọkúrò èrè ó ń tọ̀hún tẹ́lẹ̀ gbé kalẹ̀ sẹ́gbẹ̀ẹ́ bàbá Lágége ọgbọ́dọ̀ súnmẹ́gbẹ̀ẹ́ wọn bèlè tí ó ti ẹ̀kú wọn fi ara kan agbádá wọn ẹ bá sì ríro ẹ bá gbé jáde ọ̀rọ̀ owó kọ́ là ń sọ ọ̀rọ̀ mímọ́ là ń wí bó ti rí nù rẹ̀ Ọlọ́run jẹ́ mi bàbá Lágége ogun kó jẹ́ kí a rí wọn pẹ́ àwa tá ń tẹ̀lé wọn náà kó ṣàánú àwa náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.